Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi pátápátá níbikíbi tẹ́ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bá a bá rírin, ẹ jẹ́ ká sọ pé a rírin. Ihun tèmi máa ń ṣe lórí social media òun ni pé mo máa ń pe àwọn ọmọ Yorùbá ṣàkíyèsí pé tẹnitẹni tàkísà ń ta àtàn. Gbogbo àwọn nǹkan tó jẹ́ àṣà ìbílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká máa gbéga, ẹ jẹ́ ká máa polówó ẹ̀, ẹ sì jẹ́ ká máa ṣe. Àwọn nǹkan tiwantiwa òun ni Ọlọ́run dá fún àwa ń bí. Ṣùgbọ́n àwọn òyìnbó nípa ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ wọn, àwọn nǹkan tiwantiwa wọ́n gbà lọ́wọ́ wa. Nǹkan tóyìnbó wá ń ṣe, wọ́n wá gbélé wa lọ́wọ́. A wá fi nǹkan tí Ọlọ́run tó jogún tó yọ̀ǹda fún àwa ọmọ káàárọ̀ oòjíire ipe ká máa lò. Òyìnbó wá ní ká pátì, àwa náà pátì. Àwọn nǹkan tí òyìnbó táwọn gbélé wa lọ́wọ́ òun làwa gbé dání. Kókó ohun tó ń fa gbogbo àwọn ìṣòro ilẹ̀ Yorùbá àti aláwọ̀ dúdú lápapọ̀ nìyẹn. Tẹ́ bá ṣe àkíyèsí, ó ti pẹ́ tèmi tí ń fọn rere kínní yìí. Ṣùgbọ́n àìní àròjinlẹ̀ kò jẹ́ káwọn èèyàn mọ ipa tí n tí mò ń sọ yìí tó ń kó nínú ìgbésí ayé wa. Ẹ̀yin náà ẹ wo ibi tí ọ̀làjú, ẹ wo ibi tó bá wa dé. Tó bá ṣe é ṣe, tó bá ṣe pé àwọn nǹkan ìbílẹ̀ wa là ń lò, ọ̀pọ̀lọpọ̀ aburú tó ń ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká wo àwọn nǹkan tá à ń jẹ, ẹ jẹ́ ká fi ṣe àpèjúwe. Àwọn nǹkan tiwantiwa tá bá ń jẹ, àwọn àìsàn kan wà tí ò ní máa mú wa. Ṣùgbọ́n ọlá pé a pa nǹkan tiwantiwa tì, àwọn nǹkan tòyìnbó òun ni à ń jẹ. Yálà nítorí pé a lówó lọ́wọ́ àbí a fẹ́ ṣe fáàrí, a rí pé nǹkan òyìnbó ló máa ń dá lójú wa. Àwọn àrùn kan wọ́n máa ń lágbára láti tọ́jú ní ilẹ̀ Yorùbá àti ní ilẹ̀ Adúláwọ̀. Àwọn bíi cancer, àwọn bíi àrùn míì HIV/AIDS ara wọn náà ni. Kidney problem ara wọn náà ni. Tó bá yẹ pé àwọn nǹkan wa òun là ń jẹ, àwọn àṣà wa òun là ń ṣe, gbogbo àwọn àrùn yìí kò tiẹ̀ ní dọ́dọ̀ wa rárá. Nítorí pé kí ló máa ń fa àwọn àrùn yìí? N tó máa ń fà ni pé ṣé rí àwọn baba ńlá wa nígbà tí àwọn wà láyé, igbá òun ni n tó fi ń ṣe ike tó fi ń jẹun. Igbá òun ni ike, òun náà fi ń ṣe ike tó fi ń mumi, òun náà fi ń ṣe kọ́ọ̀pù. Àti nǹkan gbígbóná àti nǹkan tútù tó bá fẹ́ jẹ inú igbá òun náà ti ń jẹ. Ẹ rí tí àwọn baba ńlá wa, àwa náà máa ń wò nínú àwọn fíìmù tó ń polówó àṣà Yorùbá. Ẹ rí tí wọ́n máa gbé iyán, wọ́n á gbé sínú ìkòkò kékeré kan. Wọ́n á bu ọbẹ̀, wọ́n á bù sínú igbá. Bọ́n ṣe ń jẹun láyé àtijọ́ nìyẹn. Tí nǹkan kò sì ṣe wọ́n, àṣà tiwa gangan nìyẹn. Ṣùgbọ́n gbà táwọn òyìnbó tán mú àṣà wọn wá, ló di pé àwọn cancer, àwọn bíi àrùn oríṣiríṣi, kidney problem oríṣiríṣi òun ló ń wọ àárín wa ní Áfríkà. Ẹni tó bá ń fi igbá tó bá fi ń jẹun, tó bá ń fi ìsasùn tó ní kòkò tó bá fi ń jẹun, àrídájú wà wípé àwọn àìsàn kan kò ní ṣe. Ẹ jẹ́ ká wo àpèjúwe. Tí a bá fẹ́ mu tíì, tí a wá dà sínú kọ́ọ̀pù tó jẹ́ oníke, tíì yẹn ẹ mọ̀ pé gbígbóná òun lèèyàn máa ń gbádùn tíì. Tó bá wá dà sí inú kọ́ọ̀pù oníke, àwọn kẹ́míkà kan ó máa ń jáde nígbà tí ike àtomi gbóná nígbà tí wọ́n bá pàdé. Irú kẹ́míkà yẹn ó wà lára nǹkan tó máa ń fa cancer. Àbí kéèyàn mú oúnjẹ tó gbóná kó dà sínú ike. Inkíhun tó bá ti gbóná tóun àti rọ́bà tán bá ti pàdé, ẹ̀yin náà rí pé àwọn omi kan ó máa ń sun jáde. Omi yẹn wà lára nǹkan tó ń fa cancer. Irú àwọn nǹkan tó máa ń fa nǹkan bẹ́ẹ̀ yẹn ó wá pọ̀ lóríṣiríṣi. Nígbà tó jẹ́ pé nǹkan tóyìnbó gbé wá òun là ń lò. Tí èèyàn bá mu àwọn nǹkan
ẹlẹ́rìndòdò lóríṣiríṣi tó jẹ́ tòyìnbó. Oríṣiríṣi àìsàn ló máa ń fà sára. Ṣùgbọ́n tó bá yẹ pé omi lásán lèèyàn mu báwọn baba ńlá wa ṣe ń mu, àbí èèyàn wá mu ẹmu tó jẹ́ tiwa, ẹ rí pé àwọn òyìnbó gbà tán fẹ́ fún ẹmu lórúkọ, àwọn náà sọ pé palm wine. Ó túmọ̀ sí pé nǹkan tí wọ́n rí lára ọ̀pẹ táwa aláwọ̀ dúdú ta fi ń ṣe ara lóge, ta fi ń tún ara wa ṣe nígbà tá a bá fẹ́ ṣe fàájì. Ìjọ́ wo la wá gbọ́ pé àrùn kan ó wà níta, ẹmu ló fà á tó jẹ́ tiwantiwa? Ẹ gbìyànjú láti gẹ́tì tí mò ń sọ. Mi ò sọ pé kí a máa mẹ́mu, ìwọ tó bá kí ń mú, ṣùgbọ́n tí mò ń sọ ni àǹfààní tó wà nínú nǹkan tiwa ká fi wé ti òyìnbó. Ẹ jẹ́ ká tún wo ọ̀rọ̀ ẹja. Ẹja táwọn baba ńlá wa jẹ, wọ́n lọ sódò, wọ́n lọ pa ẹja ni. Ṣùgbọ́n nísìn táwa bá fẹ́ jẹ ẹja, pàápàá jùlọ ẹja inú agolo tó jẹ́ sardine, òun ni àwa máa ń fẹ́ jẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Tá bá ra sardine lójú ara wa, àti mú ìgbádùn àti mú ní òkúnkúndùn nìyẹn. Ìpé mo fẹ́ jayé nítorí owó tó wà lọ́wọ́ mi. Ẹ bá mi ra ẹyin, ẹ ra sardine, ẹ bá mi ra búrẹ́dì. Ẹnìyẹn ti jayé tán nìyẹn. Tó bá wá prepare sardine àtẹyin tán pẹ̀lú búrẹ́dì, á wá po tíì, á pò sínú cup. Ẹ wá dúró àrùn tẹ́niyẹn tó fẹ́ kó. Lálàkọ́kọ́ sardine tí o fẹ́ jẹ yẹn, ẹja inú omi náà fi ṣe o. Ní ẹja tó jẹ́ pé tí ẹja bá lo ọjọ́ 3 tá a ti sè é, tá a jẹ, àbí àti ẹ̀wá sè náà, a ti máa gbọ́ òórùn burúkú tí ẹja máa rùn jáde. Àfi tí ẹja bá wà láàyè ni ò ní rùn. Irú ẹja tó ṣe pé kò lè lo ju ọjọ́ 3 lọ kó tó máa rùn òórùn burúkú kó tó máa jẹrà. Àwọn òyìnbó wá kó ẹja sínú agolo, wọ́n wá fi ránṣẹ́ sí àwa adúláwọ̀ látọ̀dọ̀ wọn. Ẹja míì ó máa lo oṣù 2 kó tó dé ọ̀dọ̀ ẹni tó máa tà. Ẹni tó máa tà á lo bí ọ̀sẹ̀ 3 lọ́dọ̀ ẹ̀ kó tó di pé ìwọ rà lọ́wọ́ ẹ̀. Oṣù 2 tó lò orí omi ló ti lò kó tó di pé ó dé Nàìjíríà. Ìgbà tó dé Nàìjíríà tó máa dé ọwọ́ ẹni tó fẹ́ tà fún wọ ní supermarket, ó tún ti lò bí ọ̀sẹ̀ 2 sọ́sẹ̀ 3. Kí ló dé tí ó bàjẹ́? In tí ó jẹ́ kó bàjẹ́ ni pé àwọn kẹ́míkà kan ó wà ńbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a máa ń pè ní òróró nínú àwọn sardine yìí, táwa náà bá fura, a rí pé kì í ṣòróró nìkan, àwa là ń pè lóróró. Ó ti ní ọgbọ́n táwọn òyìnbó dá sí, ìyẹn ni kò fi jẹrà, ìyẹn ni ò fi máa rùn òórùn burúkú gbogbo iye oṣù tó lò lórí omi kó tó di pé ó dọ́dọ̀ wá ń bí. Àwọn kẹ́míkà tí àwọn òyìnbó wá fi sí, kí la mọ̀ tán fi ṣe? Ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé tíì tó pò sínú ike tó jẹ́ rọ́bà, tíì yẹn gbígbóná ni. O fẹ́ mú àbò ti mú. Ìgbà tí nǹkan gbígbóná tó kan rọ́bà, àwọn kẹ́míkà kan tó máa ń sun jáde látara rọ́bà yẹn. Kẹ́míkà yẹn ó ti gbé òun náà, ó ti gbé lura. Kẹ́míkà tí òyìnbó tó fi sí sardine tí ò fi bàjẹ́, ó ti gbé yẹn náà lura. Báwo wá ni àwọn àrùn tá a mọ ògùn ẹ̀, báwo ni ò ṣe ní ṣẹlẹ̀ láàrin wa? In tí mò ń gbìyànjú láti sọ ni pé ẹ jẹ́ kó jẹ́ pé nǹkan tiwantiwa ẹ jẹ́ ká máa jẹ, nǹkan tiwantiwa ẹ jẹ́ ká máa mú, nǹkan tiwantiwa ẹ jẹ́ ká máa lò. Ìwọ tó bá wá fẹ́ irú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí, ìwọ náà darapọ̀ mọ́ ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Ògùn tiwantiwa náà ẹ jẹ́ ká máa lò. Ọ̀pọ̀lọpọ̀ ògùn òyìnbó tí à ń lò, kẹ́míkà wà ńbẹ̀. Ìyẹn ló fi máa ń jẹ́ pé táwọn ògùn òyìnbó tó bá wo àìsàn kan tán, á tún dà míì sínú àgọ́ ara. Tó bá fẹ́ mọ̀ nípa ògùn ìbílẹ̀ Yorùbá téèyàn lè máa lò, yálà fún ìwòsàn ni àbí èyíkéyìí ìṣòro, ìwọ náà darapọ̀ mọ́ wa nínú ẹgbẹ́ Association of Africa Tradition and Culture AATC. Láti lè darapọ̀, 5,000 naira òní registration. 5,000 naira tí a bá san yìí, owó ID card
owó registration ó ti wà ń bẹ̀. Láti lè wá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ẹ kàn sí olórí ẹgbẹ́ náà lórí WhatsApp number mi 08028565188. A kì í pe nọ́mbà yìí, a máa ń sẹ́ndì WhatsApp message ni. Tí àwọn bá wá darapọ̀, kí láǹfààní tó máa rí nínú ẹgbẹ́ náà? Mo mọ̀ pé ní tí ọ̀pọ̀lọpọ̀ wa ta máa rò náà nìyẹn. Àǹfààní ta máa rí nínú ẹgbẹ́ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń kó sọ́wọ́ oníjìbìtì káàkiri orí social media lórí pé wọ́n wá ìrànlọ́wọ́ oògùn kan àbí kejì. Tí o bá gbìyànjú láti darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí, o lè máa béèrè in tó bá nífẹ̀ẹ́ sí nínú ẹgbẹ́ náà, wípé mo nílò irú oògùn báyìí báyìí. Ẹ dákun, téèyàn bá ní irú ìṣòro báyìí báyìí, kí lèèyàn lè ṣe sí i? Àyè wà láti máa béèrè irú àwọn béèrè báyìí tó dẹ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn tí wọ́n mọ̀ ń pa àrùn tó bá post àbí àwọn tó mọ̀ ń pa ìṣòro tó bá post, wọ́n á máa dá ẹ lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀. Oníṣègùn wà nínú wa tó ṣe pé irú ìṣòro tí wọ́n níyẹn, òun ti treat ẹnìkan tó ní irú ẹ̀. So in tó fi treat ẹni yẹn, á lè kọ́wọ́ náà pé ó yá lọ ṣe báyìí, lọ ṣe báyìí. Ìwọ ìyá tọ́jà ẹ̀ ò yá, ìwọ bàbá oníṣẹ́ ọwọ́ tó ríṣẹ́ ṣe, tó bá sọ ìṣòro ẹ̀ nínú ẹgbẹ́ náà, àwọn kan wà tó ṣe pé ó ti ṣẹlẹ̀ sí wọn rí, wọ́n sì ti lo àwọn oògùn Yorùbá kan tán rí ọ̀nà àbáyọ. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ á lè máa gbà wá lámọ̀ràn pé irú nǹkan báyìí òun ní kẹ́ lò. Ọmọ Yorùbá nìkan wà ní ẹgbẹ́ yìí wà fún, ó sì gbọ́dọ̀ jẹ́ ọmọlúàbí Yorùbá. Ìwọ tó wáyé pé ò ń dá àlejò lóhùn lọ́nà kan àbí lọ́nà kejì, yálà o jẹ́ wòlíì ni àbí o jẹ́ àfáà àbí oníṣègùn ìbílẹ̀, tó bá wà nínú ẹgbẹ́ yìí, ìṣòro tí àwọn èèyàn bá wá gbé wá bá ẹ, wàá máa rí oògùn ẹ̀ nínú ẹgbẹ́ náà. Àti pé ìwọ oníṣègùn tó ṣe pé oògùn ẹyọ kan nìwọ mọ̀, ká sọ pé o tiẹ̀ mọ oògùn 10. Àwa tí a wà nínú ẹgbẹ́ náà, a lé ní 100. Táwa náà bá bẹ̀rẹ̀ sí ní máa kọ́ ẹ ní oògùn mẹ́ta tí àwa náà mọ̀ nínú ẹgbẹ́ náà, wàá dẹni tó mọ oògùn oríṣiríṣi 300 tó sì jẹ́ àwọn èyí tó confam. In tí mo mú wá lónìí ni ìwọ náà gbìyànjú kó darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Ẹgbẹ́ yìí ò wà ní kankan ṣe pẹ̀lú ìlú tá ń gbé àbí ibi tá wà. Kò sí ẹni tí ò lè darapọ̀ mọ́ wa. Ṣáà ti jẹ́ ọmọ Yorùbá tó sì jẹ́ ọmọlúàbí. Ẹ má gbàgbé pé nọ́mbà mi kì í ṣe fún call, WhatsApp message ni 08028565188. Á dára fún wa o. Ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ o.